ẹgbọ́n náà ta ló sọ pé kò pọ̀ ó pọ̀ pa. Òkìkí Bright ó ti bẹ̀bẹ̀ ó ní ọba orin ẹ dákun ẹ foríjì mí gbogbo Olúfimọ pátápátá látòkè délẹ̀ ìdọ̀bálẹ̀ mi rèé o ẹ má bínú ẹ dákun ọmọ kékeré kò ní í múrí jẹ kó má ra lọ́wọ́. Òkìkí Bright ó ń rawọ́ rasẹ̀ wípé kí ọba orin kó foríjì òun àti gbogbo fáǹsì Olúfimọ pátápátá. Kí mo wí fún yín ọmọdé ò débi ẹrù ńlẹ̀rù ò bá ẹ wò ẹ mú kàlẹ́ towó ẹ mú kàlẹ́ tọmọ ẹ mú tàìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀ kátùnjẹ jẹ̀gbádùn fídíò yìí. Kẹ́ ẹ tún má gbàgbé ẹ má bá ń kílìkì lórí subscribe button ẹ bá ń like ẹ bá ń share ẹ bá ń pín o kó délé kó dóko dáadáa ó yá. Mo kí gbogbo Fuji lovers káàkiri àgbáyé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà mo kí ẹ ṣé gan ẹ kú àdúrótì. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin àgbààgbà tí ẹ ń pè mí lọ́kùnrin lóbìnrin pàtàkì mo kí Chief Ọládìtì láti Àbújá ẹ ṣé gan mo dúpẹ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ bá mi sọ òun ni mo gbọ́. Mo dẹ̀ kí Honorable Adésínà ní Ìbàdàn nílé Olúyọ̀lé ẹ ṣé gan gbogbo tẹ́yin náà bá mi sọ mo gbọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń pè mí lọ́tún lósì gbogbo yín pátápátá ni mo kí o ẹ ṣé gan ẹ kú àdúrótì. Mo dẹ̀ fi àsìkò yìí kí gbogbo àwọn ọ̀gá wa pátápátá nídìí iṣẹ́ Fuji mo kí yín o mi lè dárúkọ lẹ́yọ kọ̀ọ̀kan torí àkókò ẹ dákun ẹ ṣé gan mo dúpẹ́ o Ọlọ́run á bá mi dúró tì. Mo dẹ̀ tún fi àsìkò yìí kí gbogbo full man unity ilé aláyọ̀ ayọ̀ ni ayọ̀wọ̀ ní dìbànújẹ́ gbogbo Fuji ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa l'Amẹ́ríkà ní London mo kí yín. Mo dẹ̀ kí Prince Adésínà láti Amẹ́ríkà ẹ ṣé mo dúpẹ́. Mo kí bàbá mi kan náà ní London mi ìfẹ́ dárúkọ wọn ẹ ṣé gan. Mo fi àsìkò sọ fún gbogbo oní Fuji pátá àti gbogbo Fuji fans pé mi ò ń ṣe ọmọ burúkú mi ò dẹ̀ ṣe ọmọ tó ń rágbàfẹ́. King Dr. Saheed Òṣùpá mi ì lè rí wọn fi láéláé. Ọ̀rọ̀ acapella kò ṣe acapella tó wáyé kì í ṣe pé mo wá láti wá fi yájú sí ọba orin o. King Dr. Saheed Òṣùpá gbogbo tí n bá fi ṣe ẹ yọ́nú sí mi ọmọ yín ni mo jẹ́ àbúrò yín ni mo jẹ́ ọmọọṣẹ́ yín ni mo tún jẹ́ nídìí iṣẹ́ yìí ẹ má bínú gbogbo nǹkan kí nǹkan tí n bá fi ṣe yìí ẹ fi mí ya Ọlọ́run. Mo dẹ̀ kí gbogbo Olúfimọ pátápátá ẹ̀ṣẹ̀ tí n bá ṣe gbogbo Olúfimọ ẹ yọ́nú sí mi àti gbogbo fans gbogbo olórin pátápátá Òkìkí Bright fans club ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o èmi Òkìkí Bright mi ò kì í ṣe ọlọ́yàjú ọmọ o ẹ ṣé gan. Ó yá sáré wá wo ìtọ́nà ògo Olúwa ni ògo tí mo wí ìyàntàn débi pé ó já ìtànà tó tọ̀nà gan òwàlẹ̀ tó kò séèyàn tó máa lóhùn òmùṣùpá tabarẹ́ni tó sọ pé òun òmùṣùpá o ẹ fi sílẹ̀ bóyá ní òjàdí rí àfàìmọ̀ bóyá nù ó lẹ̀ ló ń gbé bòjọ́ máa yé lórílẹ̀ Òṣùpá o. Bàbá mi King Dr. Saheed Òṣùpá ẹ má bínú sí ọmọ yín o mi ò wá láti wá disrespect yín kò dẹ̀ possible láíláí mi ò lè disrespect yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi sọ̀rọ̀ pátápátá káfàtà tí mi lè dárúkọ mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo nǹkan tẹ́ sọ mo dẹ̀ ti gbọ́ o mo ti múṣẹ́ o ẹ ṣé gan gbogbo ẹ̀ lólùfẹ́ mi o love you all bye for now tí o bá sẹ́yìn kò sáwà o ẹ ṣé gan ẹ kú fẹ́. Àkọ́rí rẹ̀ ṣe ọ̀rẹ́ kékeré láti sọ̀kọ̀ ojú ọpọlọ àgbà láti ṣẹlẹ̀ ilé orí kékeré láti sọ̀kọ̀ ojú ọpọlọ àgbà láti ṣẹlẹ̀ ilé orí. Ẹ̀ṣẹ́ ìgbò kéré bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀pọ̀ àìlá máwí olúlára rẹ̀ kìbọ̀ papọ̀ yìí. Jáde lọ kó èdèjà níbi kí ibi bàbá ọláṣílẹ̀ o. Àlámọ̀ bí àpàtàkì ìlú akọrin bí ẹni gbígbá orin bọ́ sọ fálágùn gbàlágùn. Ìbá mi ìbá ti bọ́ sọ fálágùn gbàlágùn. Kí lápá bàbá ó máa jàgbà síná. Akọrin ta ló pe báwa lọ ọ̀tá ọ̀tá jẹ́ òpè ò gbọ́dọ̀ fọ́ o. Inú mi dùn wípé mo wá láti ilé ọ̀tá o. Ọ̀tá ni mí àyìnlá. Bọ́lúwọ́ ọ̀tá dún nílé orí bàbá ta ní jẹ́ dúró. Àbára pírípìrì yàrá orí ti ya. Aláwọ̀rọ̀ yìí wọ́n kọ kí sàlórí o. Tọ́ọ̀kì nínú òkèjì tọ́rọ ṣàgbọ́ tọ́rọ mọ̀nà. Ṣáàkàtúrà wẹ́rẹ́wẹ́rẹ́ nítorí tó balaja àtúndé. Olódi fìtì lànà olójó kí n tọ̀ mọ́lẹ̀ kí n fi kárí ayé.
ṣe wọ́n pè mí olú ńlá lọ́la yìí kàtúndú ògbórí ọ̀làkọ̀ ní gbódú kí ló ṣe fẹ́ òdìgbò.